nígbà tá kàn dánsìn lọ́hùn. Kí ló lè mẹ́mí o abarapá tí wọ́n ní sí lọ́hùn o torí pé kò sáwáwí o tó bá dọ̀run ẹni tí ó sì lọ́hùn ò ráyé wá. Allahumma dá wa fún kankan o. ju ká sọ́láwù ká fèyìn fọ́láwù ká tẹ̀lé Muhammad tó rán sí wa. ó mẹ́kọ́ àgbọ̀n mi. nígbà mo bọ̀rẹ́ ní tó pé tó wà lálàáfíà ṣùgbọ́n tí kò sí lọ́hùn. ẹ wo àwọn àkàndá ọlọ́run yìí. wọ́n ń sin lọ́hùn pẹ̀lú ìnira. ìwọ ló lè mẹ́mí àti ẹ. táwọn lè sin lọ́hùn pẹ̀lú ìdẹ̀ra. ẹsẹ̀ wa ò kan ọwọ́ wa ò kan à ń bẹ lálàáfíà ara. kí wọ́n ló lè mú wa táwọn lè sin lọ́hùn ó ti yá. a ó bẹ̀rẹ̀ sí ní sin lọ́hùn látó nílò òkìkí. nígbà tá kàn dánsìn lọ́hùn. kí ló lè mẹ́mí o abarapá tí wọ́n ní sí lọ́hùn o torí pé kò sáwáwí o tó bá dọ̀run ẹni tí ó sì lọ́hùn ò ráyé wá. Allahumma dá wa fún kankan o. ju ká sọ́láwù ká fèyìn fọ́láwù ká tẹ̀lé Muhammad tó rán sí wa. ó mẹ́kọ́ àgbọ̀n mi. nígbà mo bọ̀rẹ́ ní tó pé tó wà lálàáfíà ṣùgbọ́n tí kò sí lọ́hùn. ẹ wo àwọn àkàndá ọlọ́run yìí. wọ́n ń sin lọ́hùn pẹ̀lú ìnira. ìwọ ló lè mẹ́mí àti ẹ. táwọn lè sin lọ́hùn pẹ̀lú ìdẹ̀ra. ẹsẹ̀ wa ò kan ọwọ́ wa ò kan à ń bẹ lálàáfíà ara. kí wá ló lè mú wa táwọn lè sin lọ́hùn ó ti yá. a ó bẹ̀rẹ̀ sí ní sin lọ́hùn látó nílò òkìkí. bá mi share fídíò yìí kó dẹ̀ follow mi o. ìkankan nínú ẹ̀yà ara wa kò ní relédè wá. àmín. òkìkí Ànábì Muhammadu Rasulullah ọmọ àwọn ẹni ọlọ́run ọba. Kun fayakun.